Solape, mo rí kíní kan lánàá tí mo fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀. Wọ́n ní o sọ fún èèyàn kan wípé you regret marrying Lati. Ọlọ́wọ́ bá. My sister, it's already too late. No. It won't make sense. No. Èèyàn lè fowó ròyìn náà kó má kọ lójú. Ṣé Lati onínàpí ìtọ̀? Lati onínàpí. Sórí jẹ́ sọ kíní kan fún ẹ. Sórí ibi tó gun ti gbà wọnú ayé ẹ̀. Ibi tó gun gbà kọjá wọnú ayé ẹ̀. Orí Lati ló ti bẹ̀rẹ̀. Orí Lati ló ti bẹ̀rẹ̀. Ìwọ wá lọ jẹ́ ọ̀kan tó jẹ́ pé o ò tún understand béèyàn ṣe máa, báwo mo ṣe máa pè náà, béèyàn tún ṣe máa sá fógun. O tún dúró, o tún jẹ́ kógun yẹn tún borí ẹ̀ tán. O tún dúró, Solape, o tún jẹ́ kí ogun Lati fún ara ẹ̀ gan, ogun ni, ogun ló yẹ kó sọ ní láti kékeré. Ogun ló yẹ kó sọ, gbogbo eléyìí tó sọ láti yẹn nonsense. Òun ò wálé ayé gidi, ilé ayé rádaràdà ló wá. Sórí reason tọrọ ẹ fi máa ń dùn mí ni pé Ọlọ́run, sórí o ò lè mọ value ẹ. O ò mọ value ẹ lọ́wọ́ mi. Láyé ìgbà yẹn ni o, kì í ṣe ìgbà tó ti yọ lórí burúkú sí yín o. Lati ogun ni on its own. Ogun ni bí pé kéèyàn lọ fọwọ́ ẹ̀ kó ogun wá sínú ayé ẹ̀. Ọkọ mi máa ń sọ kinní kan pé ọkùnrin tó dáa wàá mọ̀, ọkùnrin tí ò dáa wàá rí signs. Ọkùnrin tí ò dáa, ọkọ mi ló máa ń sọ, ṣé mọ̀ pé ọkùnrin ni ó ní kò sí ni, you will see the signs wípé ìwọ ló máa ignore ẹ pé I can change him. Obìnrin alákọ̀ọ́kọ́ ó kẹ̀bẹ̀, obìnrin ẹlẹ́kejì ó kẹ̀bẹ̀, obìnrin ẹlẹ́kẹta kẹ̀bẹ̀, ó wá sọ pé ìwọ fẹ́ o fẹ́ nísinmi. Ẹni rù ó rù yọnu, ó mọ ni, ẹni rù ó ṣe kí ni, ó rù yọnu. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe ta sọ́sọ́ fún, ó yẹ kó wo àwọn pattern kankan. First thing first, wo báwo mo ṣe máa sọ́nà, wo ìyàwó alákọ̀ọ́kọ́. Àwọn nǹkan tó fi ń fẹ́ ọkùnrin nìyẹn. Kí ló ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó alákọ̀ọ́kọ́? Báwo náà ṣe mọ́ra? Báwo náà ṣe pàdé? Báwo ni wọ́n ẹ̀ ṣe rí? Ìyẹn máa ń tọpinpin nǹkan ni téèyàn máa lọ béèrè. Kì í ṣe pé wàá lọ béèrè lọ́wọ́ Ifá. Wàá lọ ṣe nǹkan tó ń pè visibility studies yẹn. Kì í ṣe gbogbo nǹkan lóògùn. Ó ṣògùn títí wọ́n tún fi búrẹ́dì kó ẹ lómi ọbẹ̀ lọ. Ó ṣògùn yẹn dáadáa. Ọlọ́run. Wàá lọ ṣe visibility studies láàrin àwọn àdúgbò, àwọn aráalé, àwọn tó mọ̀ wọ́n. Wàá make sure pé o mọ àwọn tó mọ obìnrin alákọ̀ọ́kọ́ yẹn dáadáa. Báwo ni Lati ṣe pàdé ẹ̀? Báwo ni, kí ló dé tí Lati fi ilẹ̀? O ò ní gbọ́rọ̀ lẹ́nu Lati because ọkùnrin máa ń parọ́ gan. Mo máa ń sọ kíní kan fẹ́yìn obìnrin. Kì í ṣe gbogbo nǹkan, kò ń ṣe gbogbo trauma tó wá ṣẹlẹ̀ sẹ́ni gbọ́dọ̀ sọ fọkùnrin pé this is what you go through. Sometimes lie. Àwọn náà máa ń go through trauma. Lie to them. Kí ló dé tí wà á tí ẹ̀xẹ̀ fira yín náà? Kò sí akọni similar difference ni. Má sọ pé nǹkan báyìí ló ṣe fún ẹ. Torí nǹkan tó ṣe fún ẹ yẹn, ọkùnrin eléyìí tún gbọ́ náà láti wá ṣe the same thing fún ẹ. Lie to them pé your life is perfect, you are okay, do you fight with your ex? No. Kò sí pé I were in good terms, kò sí nǹkan kan. Lizzy sọ pé Lati ń sọ fóun nípa Fọlá. Kí ló rò pé láti máa sọ fún ẹ nípa Fọlá ìgbà tó jẹ́ kó fẹ́ wá jí gólú ẹ̀ ni? Ó mọ̀ pé nǹkan tó wá fẹ́ gbọ́ ló máa sọ fún ẹ ìgbà tó yẹ kó fẹ́ wá jí gólú ẹ̀ ni. Kí ló rò pé ó máa sọ fún ẹ nípa Fọlá? Oh smart, Ọlọ́run, oh smart. Kí tó fẹ́ ọkọ mi, mo béèrè o, òun náà ti lóbìnrin kan tẹ́lẹ̀ rẹ̀. Number one, ìwà ẹ̀ dá, ìwọ ọmọkùnrin yẹn dá. Mo dẹ̀ rí bó ṣe treat obìnrin yẹn, kò treat ẹ̀ yamayama. He's a good man. Kì í ṣe pé obìnrin yẹn ti lówó, kò lówó mọ́.
You have to ask questions. Kì í ṣe gbogbo nǹkan lóògùn. Common sense gan. Tó bá jẹ́ pé láti gbogbo àwọn ìyàwó yẹn ó ń fẹ́ wọn sílé. Bọ̀ ó ń tọ́ wọn jẹ, aṣọ àpù jẹ, ajulẹ̀, aṣọ yè jẹ, ajulẹ̀, aṣọ fọlá jẹ, ajulẹ̀. Ó tún wá sórí ìtì ẹ̀ náà, ó wá ń sọ the same thing. Ibi tí wọ́n sọ pé obìnrin ò lọ́pọlọ nìyẹn. Wọ́n ní Lizzy máa sọ pé òun regret pé òun fẹ́ láti. Ò ní regret ìgbà tó ò fọpọlọ sí láti bẹ̀rẹ̀. Tó bá wò ó gbádùn pọ́nrán ẹ̀, wàá máa jẹ́ wàá dá padà fún ìyàwó ẹ̀ ni. Wọ́n ṣe ń ṣerú láti nìyẹn. Wàá jẹ́ wà playboy ni, wàá jẹ́ wà fún ní nǹkan tó bá fẹ́ fún, wàá dá padà fún ìyàwó ẹ̀ ni. Ló bá tán, you will not get hurt. Ayé ọ̀tẹ̀ tún ní wá bàjẹ́ gbélé. You never admit. Èèyàn kì í defend ọkùnrin. Ojú ló ká láti mọ̀. Tí wàá jẹ́ pé ojú ló ká láti mọ̀ ni láti máa padà lọ́dún Fọlá. Torí kò ti báyè láti jẹ́. Ṣòro pé láti máa pẹ́ lọ́dọ̀ ẹ̀ tó tẹ́lẹ̀ ni. Ó wá sọ pé kò súnlé mọ́ gògóró kiri. Ìgbà wo ni ò ní mọ́ gògóró? Because nǹkan tó wálé ayé wá ṣe, ó jẹ́ kó achieve ẹ̀ mọ́. Ó lò regret pé ó fẹ́ láti. Ṣòro pé láti gan ò regret pé òun náà fẹ́. Ó gbọ́ lórí voice note tó ń fún Fọlá tó ń sọ fún pé tọ́jú òbò ẹni. Ó rí bí Fọlá ṣe kún ni. Ṣòro pọ́kàn láti kúrò ńbẹ̀ ni. Kò kúrò ńbẹ̀. Ó rí bí Fọlá ṣe ń travel ni. Ó rí bó ṣe ń kọjá ni. Ó rí pé ìwọ ò ta nǹkan kan. Owó ti wà lọ́wọ́ Fọlá tó lọ China tó gbọ́mọ dání tó gbé kọ́ńténà méjì. Do you think it's a joke? Láti tó dẹ̀ yẹ pé ọ̀lẹ ni kò lè ṣiṣẹ́. Obìnrin tó bá ti wà sọ̀sẹ̀ ó ti rí pé kò sí nǹkan kan mọ́ lọ́wọ́ ẹ̀. He's looking for the next target. But torí bó ti bá tiẹ̀ jẹ́. Tí wọn náà ti fẹnu bá tiẹ̀ jẹ́ online. Ó dẹ̀ wò kò síbi tó ń lè sá sí. Wọ́n máa gbé òun sọ online. Nǹkan tó máa fi dúró nìyẹn. He's not staying because of his free will. Mọ̀ pé wọ́n máa drag òun ni. No regret tó pò fẹ́. Ó ní regret. Ṣé mi máa wá regret? Nǹkan tó wá sọ fún yín ni ẹ wo ọ̀dẹ̀ tó sọ pé òun lówó kò tiẹ̀ lọ́pọlọ. Gbogbo class captain tó jẹ náà at the end of the day wo èèyàn tó já mọ́ lọ́wọ́ jígó ló já mọ́ lọ́wọ́. Ọlọ́run. Àwọn kan tá a lówó tó ẹ̀gbọ́n alọ́pọlọ jù ẹ lọ. Ó ní sense. Ṣọ́ra pé ó ní. Kì í ṣe pé kinní. Inú partner tó bá mú àtọkùnrin àtobìnrin. Inú partner tó bá mú tó jẹ́ partner ẹ̀ ibẹ̀ ló ti làwọn èèyàn ti máa mọ̀ pé ẹni lọ́pọlọ. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ojú abẹ. Kì í ṣe pé ojú abẹ fẹ́yàn tó kékeré ni problem. Ojú abẹ fẹ́yàn tí ò ní nǹkan kan, tí ò lówó lọ́wọ́, tí ò ní nǹkan kan tó máa ṣe. The only thing ọkùnrin yẹn ń ṣe kó jókòó sórí TikTok. Tó bá yẹ pé bọ̀bọ̀ yẹn kéré bọ̀ ó níṣẹ́ gidi ní ọwọ́. Kò wá báyàwó ẹ̀ jókòó kó máa ṣe content kiri. A máa respect ẹ̀ lórí social media. Pé iṣẹ́ ẹ̀ ló ń ṣe. He's well respected. Kò wá dá sí orí kíní kó máa bá àwọn kọ́mẹ́ntì ojú abẹ jà lórí live lórí TikTok. Ṣọ́kùnrin nìyẹn ni. Ṣé èmi mo máa regret ni? I used to say something. Where are you seeing these men? From the day one ló ti máa mọ̀. Ó ló wà lọ́dọ̀ láti for 20 years. Obìnrin alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta. Ó wá sọ pé nobody marry your husband. Orí ẹ̀ ti burú. Àwọn tó bímọ fún yẹn kọ́. Kí ló ń ṣe nínú ilé wọn? Ó wá sọ pé you regret. You will regret for the rest of your life. Ó bẹ́ fún làbátà ó yọ bẹ́ẹ̀ tí. You should never have gotten pregnant for that gigolo. Look at the wedding day. Look at your wedding day. Was he even happy? Kò dùn mọ́nù kò fẹ́ ṣe wedding yẹn. Torí nǹkan tó máa jẹ. Nǹkan tó máa jẹ ni ò jẹ́ kó gbádùn. Ó mọ̀ pé tóun ò bá ṣe òní trust òun ò ní fi àwọn nǹkan kan ṣe kinní. Òun dẹ̀ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ni. Containers. Ṣorí mind ẹ kó tó marry gan. Your mind go dey tell you some kind thing wey be red flag. Pé red flag ni ọkùnrin tó bá ti níyàwó mẹ́ta tí ò dẹ̀ sí ilé kankan tó gbádùn tó ṣoríire number one. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára Fọlá àti àtìlẹ́yìn ẹ̀yin àwa social media people. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Fọlá we amount to nothing. Àwọn tó kú yẹn gan nǹkan tó fi amount to something ni pé wọ́n rí màrí. Ọkùnrin tó bá ń fobìnrin nílẹ̀ táyé obìnrin yẹn ò dáa. Báwo láyé tiẹ̀ ṣe fẹ́ da aṣọ lápé? Ó rí pé gbà tó wọnú ayé ẹ̀ ní gbogbo nǹkan collapse. Gbogbo nǹkan tó ti ń da tẹ́lẹ̀ kò dáa mọ́. Gbogbo nǹkan tó ti ń da kò dáa mọ́.
You go regret am for the rest of your life. Kó tó marry gan, no mind dem wá marry àwọn signs kankan pé there are signs, the signs were there. Eléyìí ò ní ìdí ogun. The signs have been there, day one. Kì í ṣe pé òkè òun àti ex-wife ẹyọ kan wọ́n jà mẹ́ta. Ìgbà ẹ ló wá ṣe tó wá pẹpẹ furu, kí ló ń pẹpẹ furu lẹ́yìn Lati? Òun ló wá defend ẹ̀ tó bá yáre ara ẹ̀ jẹ́ tó defend èèyàn tí ò gbádùn, tí ò nífẹ̀ẹ́. Come on, look at it. Lati ò nífẹ̀ẹ́ náà. He used his own mouth to calm. Kì í ṣe pé gbogbo tọ́jú òbọ̀ tó ń sọ fún Fọlá yẹn kò nífẹ̀ẹ́. Gbogbo ọ̀rẹ́ tó rò pé ń sọ fún Fọlá, gbogbo ọ̀rẹ́ Fọlá tó rò pé ń sọ fún ẹ. Pillow talk ni. Ọmọ, o sọ́dọ̀ gan. Pillow talk ni. Men will tell you what you want to hear. Mi ò nífẹ̀ẹ́ Fọlá. Ọmọ olóṣó ni mo pàdé ẹ̀ ní kíní kan. Because ó mọ̀ pé nǹkan tó máa jẹ́ kí inú ẹ̀ dùn nìyẹn. Tó máa rò pé pick me ní ẹ̀ náà Lizzy. Ó mọ̀ ní. Ọlọ́run pick me ní ẹ̀. Tó rò pé o ti rí nǹkan he. Ó láìkì tiẹ̀ kó láìkẹ́ pa. Mo ń sọ kíní kan pé tó bá yẹ kó láìkẹ́ ni. A ti stop wẹ̀ gbogbo. Ọlọ́run ayé ò ní bàjẹ́ tó tẹ́lẹ̀ níwájú Lati. Tó bá yẹ kó láìkẹ́ ni. Ayé ò ní bàjẹ́ tó tẹ́lẹ̀ yìí. Kò ní máa wù ẹ̀ràn kó máa ṣe kíní yẹn. Bọ̀bọ́ yẹn ò láìkẹ́. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé for the fact that ó ti bá tiẹ̀ jẹ́, òun náà wò pé kí ẹ jẹ́ kí tiẹ̀ náà bàjẹ́ náà wò lọ́kàn mi. Ṣòro orí ẹ̀ ló ti fẹ́ dúró ni. Lati is going to ṣọ́bọ̀ kó ti bẹ̀rẹ̀ ìyẹn onímọ̀ ìyẹn ẹlẹ́wà ìyẹn oníkiri kan Fọlá ó ti tún gbé ọ̀dọ̀ ọmọ ní tíátà tí ó wá ṣe pé gbogbo rádàrá tó ṣe lórí social media tójú fi ká Lati tójú fi tó Lati ni Lati á ti gbé dọ́dọ̀ àwọn sẹ́nétọ̀. Àwọn olùkọ́ wa dúró sílé ẹ̀ ní pátápátá marriage yẹn ó fi wọ́n yí ẹ̀ lé lórí ni. Wọ́n sì ó ti mọ̀ pé kò sẹ́nibọ̀dì tó fẹ́ hàn, kò sẹ́nibọ̀dì torí ẹ̀ ló wá ṣe dúró. Lizzy tó bá lọ́kọ ni ọkọ yẹn gbàgbé kò ní jẹ́ kó ṣe dáadáa yìí, kò ní jẹ́ kó bàjẹ́ fún ẹ tó tẹ́lẹ̀ tó bá yẹ kó nífẹ̀ẹ́. Èèyàn ọkùnrin tó bá gbà pé wo anything you want to do go and do. Ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn. Ọkùnrin wá sọ pé wo nǹkan tó bá ti wọ̀ ẹ́ kó lọ ṣe jàre. Àbí gbogbo àti òun ní problem tó ń gbé ẹ lọ sí court yẹn. Kọ́kọ́ ẹ má lè sọ pé no, enough is enough. Stop talking. Let all this thing go. Only problem court letter upon court letter kò sọ̀rọ̀. Wọ́n kó èpè fún ẹ kò sọ̀rọ̀. Wọ́n drag ẹ lórí social media kò sọ̀rọ̀. Ó ní kó máa ṣe lọ. Ìwọ gan you are going through a lot. Endurance ní marriage yẹn. Ṣọlá pé endurance ní marriage yẹn. So wọ́n tí mo sọ fún ẹ nìyẹn. Ó yẹ kó máa sórí lover boy ni ìwà àtọ́jú abẹ́ ọ̀nà àwọn obìnrin téèyàn máa rò wọ́n lọ́pọlọ okó tó kó bá ti lè wọnú orí ní báyìí ó ti tán tẹ́bà lóye sórí okó báyìí ó ti tán lọ́pọlọ mọ́. The more you suck it you don't have sense. Kó tó gbé okó sẹ́nu kọ́kọ́ wo irú okó wo ni. Ẹ máa rí àwọn obìnrin gidi. Àwọn obìnrin gidi làwọn obìnrin yìí náà. Lizzy obìnrin gidi ni. Rí bó ṣe ṣiṣẹ́ ni. Èèyàn tí rí pé mi fi pamọ́ láyé ọjọ́ yẹn mi ò kì í ọ̀rọ̀ ẹ̀ ṣeré. Ó máa ń dá wàhálà lẹ̀ láàrin mi àtàwọn èèyàn pé ẹwẹ́ kó ṣì lọ. Ibi tí Lizzy wà, who is this, who is that? Obìnrin gidi ni tó ṣiṣẹ́ owó tó mọṣẹ́ ṣe. Kò kì í ṣe irú ọkùnrin yẹn ló yẹ kó fọ́ sí lọ́wọ́. Orí ẹ̀ Lizzy tó fẹ́ gbàbọ̀dé ni ló fi wá lọ gbàbọ̀dé sọ́dọ̀ Lati. Kì í ṣerú ọkùnrin yẹn gbàgbé. Ẹ gbàgbé. Ọkùnrin tó jẹ́ pé àwa kan máa sọ pé wò ẹ̀yin méjèèjì ẹ ti sáàbà ara yín. No tí ó bá fẹ́ irú èèyàn bá ìta ló fẹ́ táwọn èèyàn máa rí súrà pé okay. Iṣẹ́ ọkùnrin tí ó fẹ́ fọwọ́ ṣiṣẹ́ tó ń wóbìnrin tó wọ́n máa jí gólò káàkiri.
obìnrin alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ò dáa. What makes you think you are special? Ọlọ́run ó yà mí lẹ́nu. Kì í ṣe pé ó ń date wọn o, ó ti fẹ́ wọn ni o.